ẹ̀kọ́ ti fojú mímu hàn o ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Alhaji Dr. Oriyomi Ati. Ẹ wò ààrẹ Almuruf jáde o wọ́n ní ẹ fà Alhaji Oriyomi Ati lẹ̀. Kí ló dé tẹ́ ní ayé bàbá yìí lára nítorí Ọlọ́run ẹ free wọn ẹ jẹ́ kí wọ́n kọ̀ǹtẹ́ẹ̀sì ṣebí ẹni pé wọ́n lè wọlé wọ́n lè ṣe gbá wọ́n lè ṣàwo ni wọ́n ti wá gbégbá àbò báyìí jànàjànà ti dé báwọn kan. Kódà AARE Almuruf ń sọ bí wípé ṣe bẹ́ẹ̀ Engineer Seyi Makinde wọ́n ti ṣe tẹ̀ náà àkọ́kọ́ wọ́n ti ṣe kejì pé ṣé wọ́n tún fẹ́ lọ lẹ́lẹ́kẹ̀ẹ́ta ni. Ẹ wò ọ̀rọ̀ wọn ò dùn lẹ́nu tèmi ẹ jẹ́ yí kíní ìsókè kẹfà balẹ̀ wá gbálàyé ọ̀rọ̀ lẹ́nu AARE Almuruf torí pìtìpìtì tó dé bá Alhaji báyìí àti ibìkan níná yẹn ti ń rúwá o kọ́lọ́n bá wa yọ wọ́n kúrò nínú wàhálà tí ń bẹ níwájú wọn tó fẹjú tó tó yìí kọ́lọ́n bá wa yọ wọ́n kúrò ń bẹ̀. Ẹ̀yin àmì ẹ bá ń like ẹ máa comment kẹsì máa bá ń pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó sí aṣọ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kókòkò kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dènà pẹnu AARE Almuruf ẹ bá ń gbóhùn sókè. ẹ jọ gọ́vnà Seyi Makinde kí ni problem with gọ́vnà Seyi Makinde pẹ̀lú Oriyomi Ati ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi kí ni real problem gangan tí gọ́vnà Seyi Makinde ní pẹ̀lú kí Oriyomi Ati kó má jáde fún election ẹ ti ṣe ti yín because mo jáde third time now ẹni tẹ bá fẹ́ gbélé tọ́jọ́ bá fẹ́ ni tọ́jọ́ bá fẹ́ Oriyomi Ati ọmọ tẹ̀lé kì í ṣe pé bóyá Oriyomi kan lówó tó fẹ́ gbé fún wa ìwọ gọ́gọ́ Seyi Makinde ò lówó kọ̀ọ̀kan tó fẹ́ gbé fún wa mo campaign fún ẹ máma sọ́dọ̀ lani yes alhamdulillah àwọn kan súnmọ́ yín tọ́dẹ̀ ń sọ ọ̀rọ̀ tó dáa tọ́dẹ̀ ń ṣe ẹ̀tọ́ gọ́vnà Seyi Makinde ẹ bá fèsì nǹkan tó wà nílẹ̀ kẹ́ fi Oriyomi lẹ̀ ẹ jẹ́ kó Oriyomi Ati náà kó try lucky ẹ èmi yìí wà níbẹ̀ ńjọ́ tí wọ́n gbé yín wá sí ọ́fíìsì Oriyomi time campaign I was there tí n bá tiẹ̀ wà ń bẹ̀ ní one-on-one mo wà ń bẹ̀ tẹ̀mí tara ìgbà tí bàbá wa yìí náà gbé yín wá mo wà ń bẹ̀ mo ń gbọ́ gbogbo ẹ̀ mo rí tí mo dẹ̀ mọ́ ń pa ẹ̀ Kọ́lá Olótù ìgbà tẹ́ ẹ mú fóònù wá bẹ gbogbo èèyàn ló gba nọ́mbà yín gọ́vnà Seyi Makinde ẹ bá fi máa yín lẹ̀ jẹ́ kó ṣe tiẹ̀ ẹni kó jẹ́ kílẹ̀ fẹ́ tó bá jẹ́ pẹ́ńkẹ́lẹ́ ló wọlé kó wọlé tó bá jẹ́ Oriyomi Ati kó wọlé ẹ má gbé nǹkan tí ò sí oníkálukú ilẹ̀ ní kò sẹ́ni tí ò lẹ́bọ lábẹ́ nínú yín gbogbo ilẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ hide including Oriyomi including yourself including myself ó kàn jura wọn lọ ní àwọn kan wà tó yẹ pé nǹkan tó ń ṣe tó bá gbọ́n ó yẹ kán bẹ́ wọn lọ́rùn ni ẹ fi máa yín lẹ̀ wọ́n sọ̀rọ̀ tà sọ̀rọ̀ inú àwọn tó ṣe kínní ẹ ti tún lọ wọlé gọ́vnà Seyi Makinde ilé tẹ̀yìn wò yìí ti pọ̀ ju o ilé tẹ̀yìn wò ti pọ̀ ju o ọ̀rọ̀ táwa ń sọ ò lè ṣe nǹkan kọjú pé báyé sọ yìí lọ but ilé tẹ̀yìn wò ti pọ̀ ju kí ló ṣẹlẹ̀ kí ló happen gangan tó yẹ pé every time olóṣèlú ìgbà kan ó tiẹ̀ ti tún yàtọ̀ sólóṣèlú sí nígbà máa ń gbéyàn pa ni but gbogbo ẹ̀ ti tún wá ń dáǹsì kí ló ṣẹlẹ̀ gangan gọ́vnà Seyi Makinde ẹ fi Oriyomi lẹ̀ ẹ jẹ́ kó try best ti tiẹ̀ ẹ fi pẹ́ńkẹ́lẹ́ lẹ̀ ẹ jẹ́ kó try best ti wọn ẹ fi wọ́n lẹ̀ kán jáyé wọn náà ẹ jẹ́ kó náà jáde èyí jẹ́ yóò jẹ́ lọ́rọ̀ politics èyí jẹ́ yóò jẹ́ òun lọ́rọ̀ ẹ̀ you better pass it unless o máa show tó bá ti fẹ́ show èyí jẹ́ yóò jẹ́ ó ní ọ̀rọ̀ olóṣèlú ó ti yé yín ẹ fi lẹ̀ ẹ jẹ́ kó ṣáyé ẹ̀. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwọn méjèèjì la pàdé pẹ̀lú capable tajà akílà ń gbó akílà òde òjìyàn kan bá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ capable lè tí a fi ewé àti egbò ṣe capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò lè sí side effect kankan ewé àti egbò la fi ṣe capable by the way ó yà kó di capable gbà kan jẹ́. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró capable natural herbal remedy ló kápá ẹ̀ capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé capable lura kẹ́ni ẹlẹ́ni bá gbàṣẹ́ ẹ ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable.